Otasansan rédíò and TV. mo mọ̀ọ́mọ̀ láti má fi èsì ìdánwò WAEC mi síta lọ́dún 2015 ni o, ààrẹ àná ló sọ bẹ́ẹ̀. ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó kúrò lórí àga Muhammadu Buhari ó ti ní òun mọ̀ọ́mọ̀ láti má fi èsì ìdánwò WAEC òun hàn sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni, bó tilẹ̀ jẹ́ pé wàhálà náà pọ̀ lórí òun nígbà náà lórí èsì WAEC òun lásìkò tí ètò ìdìbò ààrẹ tọdún 2015 tó ń bọ̀ lọ́nà nígbà náà. ẹni tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí ààrẹ àná láàrin ọdún 2015 sí ọdún 2023 Femi Adesina ló kọ ọ̀rọ̀ náà jáde sínú ìwé rẹ̀ kan tó kọ nípa ìbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì fún ọ̀rọ̀ ìròyìn. Ó kọ ọ̀rọ̀ náà jáde gẹ́gẹ́ bí ààrẹ Muhammadu Buhari bó ṣe sọ jáde nígbà náà. ẹ̀kúnrẹ́rẹ́ àtúpalẹ̀ ọ̀rọ̀ yìí ó wà nínú ìwé tí Femi Adesina kọ tó pè ní Working with Buhari. kẹ́ ẹ lọ mú tiyín, kẹ́ ẹ lọ kà á. ẹ tẹ̀lé wa o lórí àwọn ìkànnì wa gbogbo, lórí YouTube Otasansan rédíò TV Yorùbá, lórí Facebook Otasansan Media TV, lórí TikTok Otasansan oníròyìn Yorùbá. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Otasansan Media àtúntìdé o, níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Otasansan Media, ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀, professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sáǹdì wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. ẹ pè wá sójú òpó 07063291779. iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media níbikíbi.